ẹ káàbọ̀ padà ìkànnì Sampfatis rédíò tv náà lẹ ti ń gbọ́ wá. ìyẹn ìròyìn ajá balẹ̀ tó ta ká ilé tó ta ká oko. Sampfatis ti ń bẹ ní ìlú Ireland UK káàkiri àgbáńlá ayé ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lánàá láago 7:30 lálẹ́ àná rẹ́rẹ́rùn yẹn lọ́jọ́ Ìṣẹ́gun àná nílùú Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú ọgbọ́n yí wa lórí pobó jẹ́ togun àbẹ̀rù. àwa lọmọ Ìbíkúnlé alágbádá fìlàfìlà gbọ́ Ìbàdàn rèé ní agbègbè kan ní Ìbàdàn lánàá ní agbègbè àwọn tí ń gbé agbègbè yìí ó tó bíi agbègbè 4 tá a lè sọ pé ìṣẹ̀lẹ̀ yìí kàn. ṣe é rí Bódìjà, Àwọ̀tán, Aláró, Apẹtẹ, Ọ̀jọ́, UI, Mọ́níyà. wọ́n ní nǹkan kan dún bẹ́ẹ̀ gbàù. nǹkan ọ̀hún wọ́n ní bí gáàsì ni bí kinní kan ni wọ́n sáàdì gbòò bíi bọ́ǹbù. wọ́n ní tẹ́ fẹ́ gbọ́ mẹ́ni lọ ọ̀pọ̀ ṣe léṣe torílé wó. ìjìjà lásán gbogbo nǹkan bàjẹ́ lójú ẹsẹ̀. wọ́n ń wá àwọn míì wọn ìrí òkú wọn, àwọn tán tiẹ̀ ti rí gan ti bàjẹ́ yánkanyànkan, orí fọ́, apá gé, ẹsẹ̀ rọ, ojú yọ kọ̀lọ̀bọ̀. àìmọye òkú tẹ́yìn ò tiẹ̀ lè wò lálẹ́ àná nílùú Ìbàdàn ní agbègbè Bódìjà, Mọ́níyà, Apẹtẹ, Ọ̀jọ́, UI, Àwọ̀tán, Aláró, Ìbàdàn poli wọnú jẹ́jẹ́. ẹ gbọ́ ṣèbínú Ọlọ́run ní ká pè yá bí àwọn kan wà tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀ látòkùnkùn. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá sọ ìyẹn Ṣèyí Mákindé ní ẹ mọ̀ fọ́ gbogbo ẹ tí ń bẹ́ǹdì iṣẹ́ àti tó fa wàhálà ìlàmọ́ mú bọ́tà. wọ́n ní gbogbo ohun tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí pátápátá lòun ti pa àwọn èèyàn mú ní bẹ́ẹ̀ ni ẹ̀mí tó ti kú náà jí wọn padà, àtàwọn tí wọ́n ti dá láàbò ara pé gbére ni. ju gbogbo ẹ̀ lọ, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ń sọ̀rọ̀ nípa kíni ẹnjìníà Ṣèyí Mákindé. Ṣèyí ọmọ Mákindé, Ṣèyí òṣèkan rí ẹjẹ́ ó ṣèyí, ó ti ń ṣe báyìí. ó ti ń ṣe bálára ṣe bájẹrò náà ṣe tiẹ̀ rígùn ọ̀ràngún lè lábọ́ Ṣèyí náà ti ń ṣe. Ṣèyí ti ń ṣe torí wọ́n ní agbègbè tó jẹ́ tán ń pè ní Dẹ̀jọ́ Oyèlẹ́sẹ̀ close off Adéyí Avenue Bódìjà láago 7:30 sí 8 ibẹ̀ gangan ni wàhálà yìí ti bẹ̀rẹ̀. ibẹ̀ ni àdó yìí ti dún gbòò lálẹ́ àná nílùú Ìbàdàn tó di tí kálukú ń sá kíjokíjo. wọ́n ní sẹ́ wá ráwọn agbègbè tí mo fẹ́ sọ yìí, owó kínní débẹ̀ náà. Òkè Ìtùnú, Bódìjà, Omi Àdìó, Apẹtẹ àti kíni UCH, Mọ́kọ́lá, Ìdí Ìsìn. àwọn agbègbè yìí náà wọ́n ní àdó yìí débẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn fara pa yánnayànna. even wọ́n nílé epo tí ń bẹ ní Bódìjà, àwọn lọ́lọ́run ló yọ àwọn ilé epo kọ̀ọ̀kan bẹ̀ tí pé àwọn náà fara gba kínní yìí. ọ̀rọ̀ rèé, ọ̀rọ̀ ń bá rò máa rò pọ̀ o. Èdùmàrè mọ́ jẹ́ ń tààrò bá ń tà ń rò jẹ́. ó ní gómìnà ti ní ẹ calm down, ẹ gbọ́. ó ní wọn calm down pé kò sí wàhálà kankan ò sí. kò sí gìrì lẹ́yìn kí ọtí yé eyín lápá bíbẹ̀ yẹn. bí ẹ calm down bẹ́ẹ̀ ní calm down, ẹ tètè kún fàdúrà. ó dọ́dọ̀ kínní Onyeka Mbaka. ṣe é rántí Onyeka Mbaka, èyí tán ló fọmọ ọdún 15 tí wọ́n ló kọ ọmọ ọdún 15 mọ́lẹ̀. Onyeka Mbaka ìyẹn tó bá ọmọ ọdún 15 sùn. ilé-ẹjọ́ tí ń bẹ níkẹjà nípínlẹ̀ Èkó, ilé-ẹjọ́ yìí ti wá sọ báyìí wípé ìwọ Onyeka ẹjọ́ 22 ló ní jẹ́ ń bí inú ẹ̀sùn tán fi kàn ọ́. àmọ́ ju gbogbo ẹ̀ lọ, kò sí tí ń jẹ́ pọ́n fẹ́ gba béèlì ẹ kúrò nínú bí ó wà náà tá a fi dájọ́ rẹ̀. ẹ fílẹ̀ ń bẹ̀. ẹ ń bá ṣe tẹ́nìkan ò ṣe rí, dandan ni kó rí tẹ́nìkan ò rí rí. ṣe é rí ilé-ẹjọ́ yìí ó ní kíni, ó ní
arákùnrin yìí jẹ̀bi. Ó jẹ̀bi tá a bá ń sọ̀rọ̀ Mbaka Onyeka wípé láti wúrú ìwà kò tọ́, ìwà téèyàn ò gbọ́dọ̀ mọ bá lọ́wọ́ ọmọdé débi àgbàlagbà. Nídìí èyí tá a fi dájọ́ ìwọ Onyeka Mbaka tó jẹran sunkún sí lára rú ọmọ èyí wà níbẹ̀ nǹkan máa po ẹ̀wà mọ́ gàárì fún ọ jiná ò jiná kó o lò ó sẹ́jẹ̀. Ìbọn ti wí gangan nínú ibẹ̀ yẹn nìyẹn. Ó di ìpínlẹ̀ Ọ̀ṣun, wàhálà yìí ti wá fẹ́ pọ̀ jù báyìí, kí ló dé? Ìlú kan bóbó, ebi ń paráàlú, ẹ tún ní kí ikú ló kàn báyìí, torí kò dín ní èèyàn 7 tí wọ́n gbèkúrú lọ́wọ́ ẹbọra ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn lólùlú wọn tó jẹ́ Òṣogbo. Bá a bá ń sọ̀rọ̀ eléyìí náà ṣẹlẹ̀ níjọ́ túsídéé láago 9 àárọ̀. Kí ló dé ilẹ̀ Yorùbá, ìyẹn alálẹ̀ mọ́sùn, Odùduwà ẹ̀ǹdè, Ọ̀rúnmìlà Ọ̀rànmíyàn, kí ló dé ẹ̀ǹdè, Awólọ́wọ̀ ẹ mọ́sùn o. Èdìdì tán fẹ́ rán wá ilẹ̀ Yorùbá kọ́ náà ràn bọ̀ báyìí. Wọ́n ní awakọ̀ kan tí ń jẹ́ Àkàndé Babáwálé, awakọ̀ gan kọ́, ẹni tó ṣojú ẹ̀ ni, ẹni tó ṣojú ẹ̀ ló ní ṣe rí ọ̀kadà àti mọ́rúwà, àwọn ni wọ́n pa èèyàn 4 pé àìní sùúrù wọ́n kọlura wọn, wọ́n léyìí ló mú ọkọ̀ tí ń bọ̀ àfi wò ó. Wọ́n lọ́rọ̀ yìí di pé kí ni eré ni àwàdà ni irọ́ ni àbó òótọ́ ni. Ju gbogbo ẹ̀ lọ, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adeleke ti fọ èsì pé irú nǹkan báyìí àwọn ò nífẹ̀ẹ́ sí. Ọ̀tọ̀ ni táwọn ń rò táwọn ò tún rò rèé, torí inú àwọn tó kú yìí àwọn ọmọ léńjeléńje kan ń bẹ́ẹ̀ tó jọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kékeré. Àwọn ọmọ yìí tí ẹ̀jẹ̀ tí ò mọ nǹkan kan tó pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń lólé ayé wọn, àwọn ọmọ yìí náà fara gbá bẹ́ẹ̀ tó pé lójú ẹsẹ̀ ni wọ́n ní àwọn ọmọ yìí jọlọ́run pète, kò sáni àní. Ṣé ẹ wá fẹ́ gbọ́ àbẹ́ ẹ fẹ́ gbà? Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá ní ọ̀rọ̀ yìí àwọn ó gbé ìgbésẹ̀, gbọ́rù ìgbésẹ̀ wo náà fẹ́ gbé, ẹni ó kú ti kú, tẹni ó dẹ̀ kú báyìí ni Yorùbá ló gbé. Bẹ́ẹ̀ bá fẹ́ gbé ìgbésẹ̀ ìyẹn ti di lẹ́yìn àwọn tó lọ. Ọlọ́run bá wa dáwọ́ ibi dúró nílẹ̀ Odùduwà nílẹ̀ Yorùbá o. Ìkànnì Sampfatis rédíò TV lẹ ti ń gbọ́ròyìn àjààbálẹ̀ yín ti ń tẹ̀ wájú. Ṣé ẹ fẹ́ gbọ́ dọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti lóun ó ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá elétò ààbò lórílẹ̀‐èdè yìí. Bá a bá ń sọ̀rọ̀ nípa kíni, Chief of Defence Staff General Christopher Musa, Chief of Army Staff Late General Taoreed Lágbájá, Chief of Naval Staff ìyẹn Vice Admiral Emmanuel Ogala, Chief of Air Staff ìyẹn Air Marshal Hasan Abubakar àti Inspector General of Police lórílẹ̀‐èdè Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí ètò ààbò. Tinubu láwọn tí mo kà kalẹ̀ yìí, ọ̀rọ̀ yìí náà ní fi gbé dé ọ̀rọ̀ ti Wike. Ó láwọn tí mo kà kalẹ̀, àwọn tí mo sọ yìí, ó ní iṣẹ́ wọn mo ní láti fi kúnṣẹ́ yìí. Ó létò ààbò orílẹ̀-èdè yìí wọ̀, ó ní à ń gbọ́ pọ́npààyàn lọ́tún, wọ́n ń jínigbé lósì. Tinubu ní kò yẹ kó jásìkò òun. Ìlú tó ọba tó jẹ tìlú tòrò, orúkọ ẹ̀ ò ní parẹ́. Èyí tó jẹ tìlú dàrú bẹ́ẹ̀ náà lórúkọ ẹ̀ ò ní yọ kúrò. Bọ́lá Ahmed Tinubu ti sọ àwọn ọ̀rọ̀ yìí, ó ní ẹ̀yin ń bá wọn kí ni ẹ̀ṣọ́ elétò ààbò yìí, gbogbo àwọn lọ́gàálọ́gàá yìí pé igun tí kálukú dì mú kán lọ tún ṣe, kán mú igun yìí kán ró bí tán bá fẹ́ kán sọ, bó bá jówó ni bó jẹ́ nǹkan kan ni tá a jẹ́ pé àwa lè provide, a lè gbé kalẹ̀ fún wọn. Ọ̀rọ̀ yìí náà ní fi gbé débi Nelson Wike, torí Wike náà ní ààrẹ orílẹ̀-èdè nìkan kọ́ ni ó bá yín ṣèpàdé. Èmi Wike gan ìgbẹ́yìn torí Àbújá tán fi mí sí bí ètò ààbò bẹ́ẹ̀ mẹ́ẹ̀. Ó ní Chief of Defence Staff General Christopher Musa àti Chief of Army Staff ìjìyẹn Taoreed Lágbájá, ó ní ń bá yín ṣèpàdé. Kódà ìwọ Káyọ̀dé Ẹgbẹ́tókun ìyẹn IGP Inspector General of Police àjọ sọ̀rọ̀. Ìyẹn ni ọ̀rọ̀ tí Wike náà sọ pé ètò ààbò yìí náà ni o, mi ń bá yín ṣèpàdé méjì o. Ètò ààbò yìí torí bí ìlú ṣe ń lọ yìí, ogun kan ń jínigbé lọ́tún, wọ́n ń jínigbé lósì. Tinubu ni yóò dé òpin.
ẹ jẹ́ ń fi ìròyìn èyí kádì ẹ̀ ńlẹ̀. Ìròyìn èyí gangan rèé: Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè yìí, ààrẹ ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan mọ́ nǹkan kan wípé ṣé ẹ rí mínísítà tí mo yàn nípò mínísítà ìyẹn Festus Keyamo David Umahi, ó láwọn mínísítà yìí ìgbà tí ààrẹ ń sọ̀rọ̀ ní Àbújá nínú wẹ̀jẹwẹ̀mu alájẹlọ́sàn kan, ó sọ̀rọ̀ yìí nípa pé agbẹnusọ ààrẹ àná yẹn Fẹ́mi Adésínà, ó ní kò sẹ̀yìn bàbá Buhari bí mo ṣe yan Keyamo sípò, ìyẹn Festus Keyamo. Ó ní bàbá Buhari ló mọ inú àti òde, ó ní bẹ́ẹ̀ dẹ̀ ní tẹ́ ẹ bá bí mi ń wò sọ, ó níṣẹ́ rí Daura tẹ́ ń wò yẹn, Daura Buhari òun àti Daura bíi 5 and 6 ni wọ́n. Tinubu ní Buhari ò sí ní Niger Republic bó ṣe sọ ó ní àmọ́ Buhari Daura ló jókòó sí tó jìnnà s'Àbújá. Ó níṣẹ́ rí ọ̀rọ̀ yìí àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ẹni bá jó lórí là á gbórí fún ẹni abálá bàbá ẹni bàbá. Tinubu ní ṣe rí ìjọba Buhari, wọ́n sin orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí tọkàntọkàn àti bó ṣe nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí. Ó ní wọ́n sìn ín nísìn wípé kó lè dáa, kó lè dùn, kí gbọ́ngbọ́n lè kàn sí i. Ó ní bẹ́ẹ̀ ni mo kí ìkànnú àwọn agbẹnusọ wọn ìyẹn Fẹ́mi Adésínà. Ó ní Fẹ́mi Adésínà lo ọgbọ́n àti òye èyí tó ní. Ó ní àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ìgbà Buhari gbapò yìí ìlú le ó kan bóbò. Ó ní àwọn èèyàn mọṣẹ́ tí Buhari ṣe ni àwọn kálukú ń pé Buhari ó ní kíni. Buhari gbìyànjú láàrin ọdún mẹ́jọ ìyẹn 2015 to 23 tí bàbá yìí fi ṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. Tinubu ní kíni, bí ò bá ṣe ń tó jẹ́ akọni èèyàn, ó ní yóò ti sá lọ, ìlú ó tiẹ̀ ti kan jù báyìí lọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ yìí? Tinubu tó fi kí àwọn kọ̀ọ̀kan tó bá ìjọba Buhari ṣiṣẹ́, ó kí àwọn aṣíwájú tó ti lọ sígbà kan náà, torí Tinubu ò ṣàìkàn sí aya ààrẹ àná ìyẹn tá a bá ń sọ̀rọ̀ Aishat Buhari, aya igbákejì ààrẹ àná ìyẹn ìyàwó Yẹmí Ọ̀ṣínbàjò. Bàbá yìí tún ṣe kíni, ó kàn sí kíni Godswin Akpabio ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú APC léyìí tó jẹ́ senate leader olórí ilé báyìí ní ìgbìmọ̀ tí ń ṣàkóso ilé báyìí. Tinubu sọ̀rọ̀ yìí nínú wẹ̀jẹwẹ̀mu tó wáyé lọ́sàn-án nílùú Àbújá wípé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé inú ìṣàkóso Buhari lòun ti mú ẹ̀kọ́ àti ọgbọ́n níbẹ̀. Àwọn ìgbìmọ̀ tóun yàn kan ń bẹ níbẹ̀ tó yẹ pé wọ́n kúrò nígbẹ́nu sọ́hùn-ún. Ìgbìmọ̀ yìí wọ́n ṣe dáadáa. Ara wọn láti rí David Umahi, Festus Keyamo, léyìí tí ìṣàkóso wọn dẹ̀ ṣe kíni tó gún régé. Ìròyìn ajá àbálẹ̀ òní jù báyìí lọ fún títí òní. Bó bá tún di ọ̀la lágbára Ọlọ́run ọba, èmi ní ìmọ̀ ọwọ́ ẹ̀yìn ní ìmọ̀ bá ikọ́ bálá ikọ́ méjo. Àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yọ ẹnu òní ń wò mọ̀ ọ̀la ń wò mọ̀ ẹnu báyìí lè ẹsẹ̀ fi pa ìkùlọ̀ ojú ọ̀nà. Ní kúnrí ibújẹ ní mọ́wọ́ ní bá ṣe kíni ní bá dá nǹkan pọ̀, torí wípé ṣé ẹ fẹ́ gbọ́ àbí ẹ fẹ́ gbà, orílẹ̀-èdè Nàìjíríà ó dùn yóò lárinrin, kò dẹ̀ ní jẹ́yìn ẹnìkọ̀ọ̀kan nù wà lágbára Ọlọ́run ọba. Ìpínlẹ̀ Odùduwà yìí ni ká jẹ́ ká ṣe kíni, ká mú dúró ká múrò ká ṣe kíni, ká jẹ́ kó nàró. Odùduwà máa nàró lágbára Ọlọ́run àti àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Chief Sunday bàbá wa Ìgbòho àti bàbá wa Bánjí Akíntóyè, àfàkókò yìí kí aláṣẹ àti olùdarí Sampfatis rédíò TV yẹn Ajíà nílùú UK. Bẹ́ẹ̀ la kí bàbá wa Jọ́sẹ̀ àti Yágbóyájù àtàwọn èèkàn ńláńlá tán wà nídìí bí ìpínlẹ̀ Yorùbá ó ṣe dúró. Orílẹ̀-èdè Odùduwà kò ní ṣaláìmọ́nà rò torí ń ta àti kọ́ni. Abídèmí Yusuf lórúkọ mi. Ẹ ó dìgbà kan náà, ó dàbọ̀.